Kayegbo ni ìròyìn. Ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ẹ jẹ́ a jọ gbọ́ ìròyìn. Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi. Ìròyìn Kayegbo ni mo mú wá sétí ìgbọ́ yín láti ìkànnì Jígí Alára. Orúkọ mi ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹwọ́. Ṣáájú ẹ gbọ́ kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Ọmọ Ogbon ọdún kan ti gbẹ̀mí ara rẹ̀ ní ìpínlẹ̀ Imo. Ilé-iṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Delta ti mú àwọn afurasí ajínigbé méjì àti ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn 4. Ẹnìkan pàdánù ẹ̀mí rẹ̀ tí wọ́n sì dóòlà àwọn 22 níbi ìjàmbá ọkọ̀ tó wáyé ní Másọ̀sẹ̀ Èkó sí Ìbàdàn. Wọ́n yìnbọn mọ́ ẹlẹ́wọ̀n kan ní ìlú Àbújá nígbà tí ó ń gbìyànjú láti sá lọ. Ọkọ̀ àjàgbé kan ṣubú lu ọkọ̀ ní ìpínlẹ̀ Ondo tí ó sì gbẹ̀mí ènìyàn 3. Kí n tó tẹ̀síwájú nínú ìròyìn yìí, ẹ jẹ́ kí adé òkè lọ́hùn fún ìpolówó ọjà. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Àtótó arédè pàkó yìí bàbá màgánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wá yìí o. Àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí. Prison 24 TV Jígí Alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. Iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. Àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn. Kẹ́yìn náà lè di ìlúmọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. Akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ní. Tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. Ayàwòrán cameraman. Aṣọ àwòrán pọ̀ editor. Onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. Onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára. E-marketer àti akọ̀wé secretary. Àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. Àwọn nọ́mbàs wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705 058 0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +1347 285 7401. lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí @prism24 TV. Wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism 24 TV Jígí Alára rédíò. A máa retí yín o. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń gbọ́. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń sọ. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Ó ti akájọ tẹ̀ síbi táyé ti tẹ̀ sí ó yá. Prison 24 TV láyé sọ. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ọmọ Ogbon ọdún gbẹ̀mí ara rẹ̀ ní ìpínlẹ̀ Imo. Ọmọ Ogbon ọdún kan tó jáde ní Federal Polytechnic Nekede ní ìpínlẹ̀ Imo, Nerus Elemaba, ti gbẹ̀mí ara rẹ̀. Òkú rẹ̀ ni wọ́n rí nínú yàrá rẹ̀ níbi tí ó so sí ní ìrọ̀lẹ́ ọjọ́ Ajé Monday ní abúlé rẹ̀ ní Umuohi, Obuama, lẹ́yìn tí ó kópa nínú iṣẹ́ kan tó wáyé ní abúlé náà pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀. Ẹnìkan tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday ní olóògbé náà ló kẹ́kọ̀ọ́ gboyè lórí bí a ṣe ń kọ́lé ní ilé ẹ̀kọ́ poli náà. Ó ní ó ṣiṣẹ́ pẹ̀lú àwọn ọ̀dọ́ ẹgbẹ́ rẹ̀ ní àárọ̀ kí àwọn tó rí òkú rẹ̀ ní ìrọ̀lẹ́ níbi tí ó sùn sí. Ilé-iṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Delta ti mú àwọn afurasí ajínigbé 2 àti ọmọ ẹgbẹ́ òkùnkùn 4. Ikọ̀ ilé-iṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Delta ti mú àwọn ọkùnrin afurasí ajínigbé 2 kan, Peter Idogo, ọmọ ọdún 24, àti Emmanuel Sunday, ọmọ ọdún 19, tí wọ́n wá láti Evreni ní ìjọba ìbílẹ̀ Ugele South ní ìpínlẹ̀ náà. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ náà DSP Bright Edafe sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú àwọn oníròyìn ní Warri ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday pé àwọn afurasí náà ni wọ́n tọpasẹ̀ wọn sí ìjínigbé ọkùnrin kan ní ọjọ́ 21 oṣù kẹwàá ọdún 2023 tí wọ́n sì gba owó ìtúsílẹ̀ lọ́wọ́ àwọn ẹbí rẹ̀ tí wọ́n sì fi í sílẹ̀. Alukoro yìí ní ẹni tí wọ́n jí gbé ló tọ́ka àwọn méjèèjì gẹ́gẹ́ bí àwọn tí wọ́n jí gbé. Ẹnìkan pàdánù ẹ̀mí rẹ̀ tí wọ́n sì dóòlà àwọn 22 níbi ìjàmbá ọkọ̀ tó wáyé ní Másọ̀sẹ̀ Èkó sí Ìbàdàn. Kò dín ní ènìyàn 22 tí orí kó yọ lọ́wọ́ ikú òjijì níbi ìjàmbá ọkọ̀ tó wáyé ní Másọ̀sẹ̀ Èkó sí Ìbàdàn, níbi tí ọkọ̀ àjàgbé tó kó màálù àti àwọn ènìyàn 23 ti dànù. Ẹnìkan tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú rẹ̀ ní ẹnìkan pàdánù ẹ̀mí rẹ̀ nígbà tí àwọn 5 sì farapa lóríṣiríṣi.
ìjàmbá náà ló wáyé ní agbègbè Fìdíwò. Agbẹnusọ fún àjọ ẹ̀ṣọ́ ojú pópó ti ìpínlẹ̀ Ògùn State Sector Command of the Federal Road Safety Corps Florence Ope fìdí ìjàmbá náà múlẹ̀ ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday. Gẹ́gẹ́ bí Ope ṣe sọ, ó ní ìjàmbá náà wáyé látàrí táyà ọkọ̀ náà tó fọ́ lórí eré tí ó sì mú forí sọ̀kan. Ó fi kún un pé àwọn tó wà nínú ìjàmbá náà jẹ́ 23 tí gbogbo wọn jẹ́ ọkùnrin. Àwọn 5 farapa, ẹnìkan sì pàdánù ẹ̀mí rẹ̀. Wọ́n yìnbọn mọ́ ẹlẹ́wọ̀n kan ní ìlú Àbújá nígbà tí ó ń gbìyànjú láti sá lọ. Ọ̀dọ́mọkùnrin ẹni ọdún 27 Ibrahim Yahaya ni wọ́n ti gbẹ̀mí rẹ̀ ní ìlú Àbújá láti ọwọ́ àwọn tó ń ṣọ́ ọgbà ẹ̀wọ̀n nígbà tí ó ń gbìyànjú láti sá lọ kúrò lọ́wọ́ wọn. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní olú ìlú ilé wa SP Josephine Nade fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday ní Àbújá. Gẹ́gẹ́ bí ó ṣe sọ, ẹlẹ́wọ̀n náà ni àwọn ikọ̀ tó ń rí ètò àyíká Abuja Environmental Protection Board Task Force mú tí wọ́n sì dá ẹjọ́ rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ láti ọ̀dọ̀ kóòtù alágbèéká tó wà nínú ọjà Wuse. Ọ̀daràn náà pẹ̀lú àwọn mìíràn ni wọ́n ń gbé lọ sí ọgbà ẹ̀wọ̀n tí ó sì bẹ́ sílẹ̀. Àwọn olùṣọ́gbà náà lé níbi tí wọ́n ti yìnbọn fún wọn. Ọkọ̀ àjàgbé kan ṣubú lu ọkọ̀ ní ìpínlẹ̀ Ondo tí ó sì gbẹ̀mí ènìyàn 3. Àwọn arìnrìn-àjò 3 kan pàdánù ẹ̀mí wọn tí ẹnìkan sì farapa níbi tí àjàgbé ọkọ̀ kan ti ṣubú lu ọkọ̀ kékeré kan ní másọ̀sẹ̀ Ondo sí Ọ̀rẹ́. Àjàgbé náà tó kún fún ọtí tó jẹ́ ti Nigerian Brewery ni ó sọ ìjánu rẹ̀ nù ní agbègbè Lieto ní ìlú Ondo tí ó sì ṣubú lu ọkọ̀ gọ́ọ̀fù kan tí òun náà kérò ní òpópónà yìí kan náà nígbà tí ìjàmbá ọ̀hún ṣẹlẹ̀. Nígbà tí wọ́n fìdí ìjàmbá náà múlẹ̀, alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà Fúnmiláyọ̀ Ọdúnlámì Omísànyà sọ pé àwọn ti gbé òkú náà lọ sí ilé ìgbókùúsí tí wọ́n sì gbé àwọn tó farapa lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú. Kọmíṣánná fún àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ náà wá rọ gbogbo awakọ̀ láti tẹ̀ jẹ́jẹ́ ní ojú òpópónà. Kò ní jù báyìí lọ fún ìròyìn Kayegbo fún ti tòní. Orúkọ mi lẹ́ẹ̀kan sí òun ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹ́wọ̀. Kayegbo ni ìròyìn.